Ìyẹ́lẹ̀. Màámi. Ọmọ tó sọ. Ẹgbà mi ní kí n kú síbí. Ó lè kú síbí. Ẹ máa gbàlà wá, ìwọ náà mọ̀. Ẹ máa gbàlà wá. Mario ni mi. Ṣé fẹ́ gbọ́ tuntun? Ó sì ń lọ. Ókè. Mo máa ń sọ. Ọwọ́ ìdí ayakuya. Yẹ́bìsí. Ọmọ tó ṣẹlẹ̀ yẹn báyìí. Arakọ̀ tá à ń sọ fún ẹ nìyẹn. A ní ká mú ẹ wọnú ayé kó mọ̀ kan tó ń ṣẹlẹ̀. Ṣorí sí. Irú iṣẹ́ wo ni bá ṣe yá? Tó fọmọ rẹ̀ Ó lágídí ó dẹ̀ lẹ́jẹ̀ lọ́rùn. Mo tún ṣe bàbá. Àtúntú sọ̀tẹ̀, àtúntú mi ò. Orí mi má gbà bọ́dé, ẹ̀dá mi má gbà bọ́dé. Ìgbẹ́ tún dàpọ̀ mẹ́jẹ̀. Orí mi má gbà bọ́dé ibi o. Ẹ má gbé bọ̀ mí lọ́rùn, kì í ṣaṣọ mi, orí mi má gbà bọ́dé ibi. Bàbá o. Bàbá kìíní síbẹ̀ dáadáa. Ṣé àmà ṣé láti máa ra àwọn ẹ má máa ra àwọn alágídí báyìí ẹ máa ra àwọn ẹni tó bá ti jẹ́ntù kò yé yín sìn. O mọ̀ pé ẹran tó strong tó ní kìmí tí orí ẹ̀ yí pàápàá ó lè ká àtòrí ẹ̀jẹ̀ tí kò tí ì yẹn sìn tàbá gba ẹ̀jẹ̀ á lè wá dà sí kò ní jẹ́ yọ̀mọ̀ bá a ṣe ń da ẹ̀jẹ̀ sínú gọ́tà yìí mi ò láìpẹ́ ni torí ẹ̀ mo ṣe ń gbà bẹ́ẹ̀ yẹn kò tí ì yẹn sìn ẹran yẹn ò ní ti yín tẹ́ bẹ́ẹ̀ ń ṣe as usual àbí kílẹ̀ yín fẹ́ ṣe tọ̀tẹ̀. ṣẹ́rí tí ọ̀tẹ̀ yìí mo ti gbèrò àwọn kí ni máa ta fún one time. Bá mi gbé bòbó ní pọ̀pọ̀ yẹn tẹ̀lé wọn gbé tẹ̀lé ṣàmà ẹjọ́ gbé tẹ̀lé ṣàmà. Ẹ lè máa ṣe ẹran kẹ tó máa bá mi gbé kìíní. Irú iṣẹ́ wo ni bá ṣe yá? Àwọn ọ̀rẹ́ tó fọmọ rẹ̀ wowó. Yeah, me see, that's good, that's good. You see, o rántí ọjọ́ tí a pàdéra ní club. Bẹ́ẹ̀. Yeah. Èmi ni mo ní kí àwọn ọ̀rẹ́ fún ẹ ní àdírẹ́sì bíi. One thing tí mo fẹ́ kó mọ̀ ni pé kí n tó lè sọ pé mo ní kéèyàn wá pàdé mi níbí á jẹ́ pé èèyàn pàtàkì ni. You see, this is my private guest house. Right? Yeah. In fact, ìjọ́ tí mo ti rí ẹ ni mo ti ń wò pé èèyàn gidi lélẹ̀ ọmọ ni ẹ. In fact, me mind ẹ. Well, ẹ̀yin ọkùnrin ọ̀rọ̀ yín ṣòro. Tẹ́ bá kọ́kọ́ fẹ́ obìnrin ẹnu yín ó máa ń dùn. Ṣùgbọ́n tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí í fẹ́ obìnrin yẹn ẹ wá bẹ̀rẹ̀ sí í ṣe ségesège. So You see, àwa tí wọ́n ń wò yìí ohun tí àwa bá sọ Ọlọ́run ló sọ. Mi nífẹ̀ẹ́ ni. In fact, ṣé kìí sòótọ́ fún ẹ? Àti ìgbà tí mi ti rí ẹnjọ́ yẹn ni mi ti ń bẹ̀rẹ̀ sí fimú fínlẹ̀ káàkiri láàárín àwọn ọ̀rẹ́ ẹ. In fact, eléyìí tí mi ti rí rí mo tó ti mọ̀ torí tiẹ̀. Ọmọ ọ̀rẹ́ mi náà Chief Ajenipa. Yeah. Ìgbà tá a ti pàdé rank club ńgbà ẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ mi ṣàlàyé fún ó ní kí n máa lọ pé torí pé òun mọ̀ ẹ́ ọmọ dáadáa ni ẹ́ wàá ṣe é rìn pọ̀ mọ́ wàá ṣe é gbé sílé. Yes. tó bá jẹ́ yẹn ni ṣùgbọ́n kan wà. Jẹ́ kí n gbọ́ ṣùgbọ́n rẹ̀. Mo ní ọmọ ọkùnrin Ìbọ̀dé lórúkọ ẹ̀ ọmọ ọdún 4 dẹ̀. Wàá ṣe o. That is to say o máa bí tèmi náà fún mi ni. You see, àwọn èèyàn tí èmi máa ń fẹ́ kí n bá rìn pọ̀ rí tí wọ́n bá ti ṣe báyìí. That is ẹni tó lóòótọ́ tó ń sọ òótọ́. O ti jẹ́ kí n mọ̀ ọ́n sìn pé o ní ọmọ kan. That is to say ọmọ yẹn ọmọ mi ni and you are my wife.
ọ̀rọ̀ tí mò ń sọ yìí bóyá kí n ṣàlàyé ẹ̀ fún yín dáadáa. Irú ọkùnrin tí èmi fẹ́ fẹ́ ó láti jẹ́ ọkùnrin tí ó máa ní ìfẹ́ mi, tó máa nífẹ̀ẹ́ ọmọ mi, tó máa love mi, tó máa nífẹ̀ẹ́ mi bí Jésù ṣe fẹ́ràn ìjọ. In short, Chief, mo ń wá marriage, mi ò wá relationship. I have gone through a lot. Yes, marriage ni mo ń wá. Ọkùnrin o, ìṣe mi ìfẹ́ sáré ju mọ́tò lọ, mi fẹ́ kí mọ́tò máa lọ wájú bó ṣe lè sáré yẹn kí mi rọra máa tẹ̀lé lẹ́yìn ni. Èmi gan mi fẹ́ fẹ́ sílé ni bó ṣe rí nìyẹn. Ẹ dúró náà, ṣé kìí ṣe nítorí pé mo sọ pé mo fẹ́ marriage lẹ ṣe wá sọ pé ẹ̀yin náà fẹ́ fẹ́ mi sílẹ̀? Yẹ́misí, mo ní ìgbà tí mi ti rí ẹ báyìí nífẹ̀ẹ́ ti wà ní ọkàn mi, torí ẹ̀ mo ṣe wádìí ń pa ẹ̀. Mo máa fẹ́ ẹ sílé ni gẹ́gẹ́ bí aya mi. Ẹ fẹ́ fẹ́ mi? Yes. Tó bá yẹ pé ẹ fẹ́ fẹ́ mi, mo tún ní ìṣòro kékeré kan. Ẹ mọ̀ pé ọkùnrin ò lè dàgbà tó bẹ́ẹ̀ ṣe tó yìí kó má níyàwó. Ó lè ṣeé ṣe pé kí ìyàwó yẹn ti ṣaláìsí àbí kí ìyàwó yẹn yìí wà láyé. Àárín ibẹ̀ yẹn gan-an mi fẹ́ mọ̀. Yeah, mi ti ní ìyàwó, kò dẹ̀ tí rẹ́dì láti ṣe aláìsí, sí, mi ní ìyàwó nílé. So nǹkan tẹ́ ń sọ ń sìn ni pé ẹ máa fẹ́ mi as your second wife? Yes, jẹ́ kí n sọ pé second wife, but bó ṣe jẹ́ second wife torí pé òun ti wà lé ṣáájú wọ, bẹ́ẹ̀ ni ó ṣe máa jẹ́ first lady. My dear, just sit beside me here. Bó ṣe rí nìyẹn, mi wá mọ kí ló wà mind tiẹ̀ gangan torí pé in fact mi ì fẹ́ kó bà mí nínú jẹ́ rárá torí mi ní purọ́ fún ẹ. Nǹkan 100 ọdún sígbà tá a wà yìí mi ti bẹ̀rẹ̀ sí fún àdé. Àtijọ́ owó ti délé ayé ló ti sọra rẹ̀ lóríṣà fádárí irun. Àtijọ́ owó ti délé ayé ló ti sọra rẹ̀ lóríṣà Osaka. Ìyá ń wá owó, ọmọ ń lówó, ilé owó, gbogbo ilé owó ká, owó tó pamọ́ sí. Tó ń gbádùn ara rẹ̀. That's nice. Ló ṣe. Very fun. Ọ̀rọ̀ wo ni kí ló dé? Àbúrò mi ló fẹ́ travel out. So I had to get visa. That's nice. So walk over ticket. So I had to run around because if that's really get there. So mo rò pé tó kí lè get lọ́dọ̀ yín. So mo ṣe ní kí wọ́n bá yín mi dem bá ẹ lè ṣe fún mi. Èló lówó yẹn gan? 150 ni sir. 150,000. Bẹ́ẹ̀ sir. Ó pọ̀ ju yẹn lọ́lọ́ mi, kò ń ṣe nǹkan tó pọ̀ jù fún mi láti ṣe fún ẹ. Ṣọmọ, má wọrí. Àti ẹ̀ wà nínú history àbúrò ẹgbẹ́ mi náà contribute sí success ẹ̀. Okay. Wá má búrò yẹn bá mi lọ́la. Ṣọmọ. Ṣé o ní ìdí kí n má búrò mi wá ni? Ó ní ìdí kò mú wa. Kò ní ìdí, ṣé màmá parọ́ rẹ̀ fún yín ni? Anyway, mo jẹ́rìí ẹ̀. Má wọrí. Òun dání àbúrò ẹ̀kọ́ ni mo ṣe fún. Àtijọ́ owó ti délé ayé ló ti sọra rẹ̀ lóríṣà fádárí irun. Àtijọ́ owó ti délé.